ó ṣẹlẹ̀ o bàbá wa rí òpìtàn wọ́n ti jáde sọ̀rọ̀ ẹ wo wọ́n sọ̀rọ̀ nípa mufti Ìwó wọ́n ní kíní ni wọ́n ní Emir Ìlọrin ni ẹ gbọ́ sẹ́mi Ìlọrin lóòótọ́ ni Emir Ìlọrin ni mufti Ìwó ẹ wo ẹ tí wàá gbọ́ nǹkan tí wọ́n ti sọ nípa Ọba Gani Adams náà pẹ̀lú Ṣèyí Mákindé pẹ̀lú Sífúlóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ ẹrù ẹkùn ẹ wo gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ nínú fídíò yẹn. mufti Ìwó lẹ́yìn tí ó ti sọ ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó wá sọ níbẹ̀ mo ti rí títí ń pe Ìgbòho Sanwó baba Dámì kódà olóyè Ìgbòho ìgbà mo gbọ́ tí ń pe Ìgbòho sà nínú fídíò ọ̀hún ẹ̀jẹ̀ ń wò tó lòun fún olóyè Ìgbòho nímọ̀ràn léyìí tó jẹ́ wípé táwọn ọmọ Yorùbá bá fohùn ṣọ̀kan mò ń bọ̀ fẹ́ ògbà fídíò yẹn. ọ̀rọ̀ awuyewuye irọ́ òótọ́ tọ̀pọ̀ òótọ́ kékeré. a ní ìmọ̀ràn tá a fẹ́ fún àwọn èèyàn kan tí wọ́n ń dá sọ̀rọ̀ yìí náà sì gbajúmọ̀ lọ́gbẹ́. ìbéèrè ọ̀rọ̀ mi òun náà ni wípé mo nígbàgbọ́ wípé táwọn èèyàn bá gbọ́ ayé o bẹ́ẹ̀ sì gbọ́ ayé ẹ ságbó ìta rẹ sọ OPC Sunday Igboho oríṣiríṣi àwọn èèyàn kan tí wọ́n ń jáde bẹ́ẹ̀ wọn kálukú ń sọ lẹ́nu wọn wípé àwọn náà fara mọ́ bandit àwọn sì ń fẹ́ solution wọn wá fẹ́ fún yín mọ́ra especially olóyè Sunday Igboho ọ̀rọ̀ ẹnu ẹ̀jẹ̀ á máa sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọ́n ní Sunday Igboho ní hatred ẹ̀sìn wọ́n dẹ̀ kíyèsí wọ́n máa ń avoid ṣùgbọ́n àwọn nǹkan tó bá lè kó bá wa àwọn ò lè dá ní. ṣé kò play lọ́mọ ni. mufti tàwọn òwò nìyẹn olóyè Sunday Igboho. lọ́dọ̀ ẹ̀ pé ìfẹ́ Yorùbá èèyàn rí inú ọ̀rọ̀ tí ń sọ ṣùgbọ́n kó sọ̀rọ̀ fásitì. ní tí mo fẹ́ lò ń bẹ̀ tá bá lọ wò mo pòsẹ̀ sórí péèjì mi mufti tàwọn Ìwó ló ń sọ̀rọ̀ ẹ rí ńgbà tí mufti jáde tó bẹ̀rẹ̀ sí ní àtáàkì olóyè Ìgbòho mo jáde mo sọ̀rọ̀ mo dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó pọ̀ torí pé èmi yìí kàn án jáde kí n kàn fẹ́ sọ̀rọ̀ àá fẹ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ bẹ́lẹ̀ ṣe rí ni Ìgbòho tí ẹ̀ ń wí ní tó gbé kalẹ̀ àbí ìró ẹkùn tíjọba àpapọ̀ tí wọ́n fẹ́ tẹ́wọ́ gbà léè tó kù díẹ̀ tá a fi lọ́lẹ̀ tán yányán kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Christian ni Sunday Igboho Sunday Adéyẹmọ ṣùgbọ́n Ìgbòho ti wọnú sọ́ọ̀nì ìmọ̀ ẹ̀ Ìgbòho ṣà ọ lọ ṣe kínní ìfi orúkọ kún orúkọ o gbọ́dọ̀ fi Ìgbòho sí orúkọ rẹ báyìí torí orúkọ tó gbajúmọ̀ tí gbogbo èèyàn mọ̀ ọ́ mọ̀ nù. now ajóyè wa yí pé Christian ni àwọn sẹ́mi téèyàn bá ń ṣe àwọn èèyàn á máa fojú ẹ̀ wò yí pé bóyélé olóòṣà ni bóyélé mùsùlùmí ni àìmọye àwọn míì tí máa ń jẹ́ eléré níjọ́ nígbà ẹlòmíì bá sọ pé òun ẹ̀ ṣe mùsùlùmí ẹlòmíì ò ní lè gbàgbọ́ pé ilé tó ṣe pé tó bá fẹ́ ṣe nígbà bí àáfà ìmúra rẹ̀ bí mùsùlùmí ni àbẹ́lòmíì bẹ́ẹ̀ náà níjọ́ nínú àwọn eléré tí wọ́n bá ń ṣeré tí wọ́n bá sọ fún ẹlòmíì wípé kèé ṣe kírísítẹ́nì èyàn ò ní rọ́ ni tí ẹ bá ṣe àwọn tó mọ bàbá Sàlá Moses Ọláìyá tí wọ́n mọ̀ pẹ̀lú pé alàgbà àjọ ni pé àlùfáà àjọ ni ẹlòmíì ó rò pé mùsùlùmí ni kò sì ṣeré rẹ̀ kó fi tako ìsìláàmù rí ní bàbá Sàlá títí tí bàbá Sàlá fi jáde láyé ẹnìkan wá sọ pé bàbá Sàlá ṣeré kan ó fi tako Islam bèlè ta ṣe pé ó kọ tó ń lò orúkọ mùsùlùmí ni Sàlámọ́tù bàbá Sàlámọ́tù ó kàn ló sì gbé jáde ẹ̀sìn inú
ẹ̀sìn ìsìláàmù nu ẹ̀sìn kírísítẹ́nì nu. ara àwọn ẹlòmíì wọn a máa ṣe onífá nínú eré tí wọ́n sì mọ fá dáadáa tí wọ́n èsì ìsonífá ó lè jẹ́ kírísítẹ́nì ó lè jẹ́ muslim níwọ̀n ìgbà tó ṣe pé à ń lọ ń kẹ́kọ̀ọ́ fá níléèwé à ń kọ́ ẹ̀kọ́ kùránì à ń kọ́ ẹ̀kọ́ bíbélì. ẹni tó kọ́kọ́ gba pòfẹ́sọ̀ nínú arabic ní nàìjíríà pòfẹ́sọ̀ Isaac christian ni nínú èdè ló ti gbà èdè arabic. ẹni tó kọ́kọ́ tú kùránì sí english John Sale christian ni. Munjidu arabic dictionary tó tóbi jù tó kọ́kọ́ jáde ẹni tó kọ kì í ṣe mùsùlùmí christian ni ọmọ Lebanon ni léè tó ṣe pé igun kan nu. Sunday Igboho wá jẹ́ christian ṣùgbọ́n torí pé gbogbo ara ti mọ̀ pé jagunjagun ni akíkanjú ni à ń fojú olórìṣà wò àbá ń fojú ẹlẹ́bọ wò. àfojú pé nínú ìran rẹ̀ ǹjẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ǹjẹ́ christian bẹ́ẹ̀ ǹjẹ́ olórìṣà bẹ́ẹ̀. èmi mọ àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹbí Ìgbòho tí wọ́n súnmọ́ dáadáa tí wọn ò lè fi irun ṣe tó ṣe pé mùsùlùmí ni wọ́n. àwọn tí Ìgbòho sì bá ṣe jù láyé àwọn tó jẹ́ mùsùlùmí ni. tí Ìgbòho bá ṣe jù láyé àwọn tó jẹ́ mùsùlùmí ni. àní ọba christian ṣe àní ọba àwọn olórìṣà ṣe débi pé títí tí bàbá wa Alhaji Muyideen Bello fi kú Ìgbòho gbà pé Alhaji Muyideen Bello bàbá ni wọ́n jẹ́ sí òun. tọ́lọ́mbà kádàrá pé yóò gba Islam látara wọn yóò gbà bọ́lọ́mbà dẹ̀ ní ò ní gbà látara wọn fi jáde láyé kò ní gbanú ìwọ́kọ́ lọ́lọ́run. ìwọ́kọ́ lọ́lọ́run. òfin tí ìró sì ṣe fún àwọn ará nọ́ọ̀tì tí wọ́n ní káfìrí ní kírísítẹ̀nì gòwánù débẹ̀ kírísítẹ̀nì ọwọ́ kan wọ́n gbà á kírísítẹ̀nì ṣùgbọ́n tó ní bó ti jẹ́ pé jọ́ọ̀sì ló ti wá ní Plateau. ọ̀rọ̀ ibi tá a máa torí ẹ̀sìn bọ̀ ni. now ojú táwọn fi wá ń wò ó àbí tẹ́lómi náà bẹ́ẹ̀ fi ń wò ó ṣùgbọ́n nígbà tí gbogbo àwa tá a jọ ọmọ Yorùbá wá para wa pọ̀ èyí tá ẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ la bá wá ọ̀rọ̀ ìlú la bá wá àbọ̀rọ̀ ẹ̀sìn wá àbọ̀rọ̀ ìlú wa ni. kí náà la bá wá ń bi ìlú bó ní ìlú wo ṣe dáa kí la bá wá ń bi ìlú bó ní ìlú wo ṣe ní bàjẹ́ kí la bá wá ń bi ìlú bó la ṣe dáàbò bo ẹ̀mí dúkìá àti ilẹ̀ wa. níta bá wá nù. tẹ́ bá lọ wọnú àwọn OPC bí gbogbo wa ṣe mọ̀ pé kò síbi dáìtì ráwọn OPC ẹ rí bí ojúbọ Ògún bẹ̀ nínú àwọn míín sì ń bẹnu OPC tí wọn ò bá wọn bọ nǹkan kan rí tí wọn sọ fún ẹgbẹ́ OPC mo wá ṣe ìbáyé bọ nǹkan kan. kódà tẹ́ bá fẹ́ búra tẹ́ bá ti lè jẹ́ kí n fi Kùránì búra bóyá kẹ́ ẹ yọ̀ǹda mi. a mọ̀ nínú wọn. a sì nínú àwọn míín súnmọ́ amọ̀nú súnmọ́ káfàrú ni. torí wípé ni a máa sọ fún yín ọba àbọ̀ṣẹ̀gó kọ́ ọbọ Ọbàtálá kọ́ ọbọ Yemọja tọ́ ọba nírinṣẹ́ gidi lọ́wọ́ ọfẹ̀mí rẹ̀ ṣòfò. torí gbà àwọn bàbá wa gan bẹ lánàá ìbọn Ìjẹ̀bú fèsì àwọn òyìnbó ọpẹ́lọpẹ́ ìbọn ńlá làwọn òyìnbó fi ṣẹ́gun wọn. Sókótó wọ́n dìfíìtì kí lorúkọ ẹ̀ àwọn British kí wọ́n tó wá lọ múra padà wá ìní àtọ́ irú ọmọ Danfodio Gombe ní Lùgádì pásí ní 1902 tí ìbá ṣe ti irinṣẹ́ wọn ò lè ṣẹ́gun wọn. wọ́n ní nǹkan ìjà tí àwọn Sókótó ò ní. Iran lónìí tẹ́ bá lọ wo Iran àwọn Tehran àwọn ní Persian tẹ́ bá lọ wo wọ́n fún 40 ọdún ó lé ó dín díẹ̀ ní 50 ọdún ìní ẹ ti ń múra lẹ̀ di ọdún yìí. àwọn náà ń develop technology tá a bá ní òkè àwa ò ní àwọn ṣíìpù ńláńlá tá a fi lè gbógun lọ ẹjẹ́ a máa ṣe àwọn drone olówó pọ́ọ́kú àmọ́ tẹ́ lè ba nǹkan ńlá jẹ́. wọ́n láwọn missile ńlá tí wọ́n rìn dancing missile oríṣiríṣi nígbà wọ́n ṣe tẹ́ńdẹ̀ rí pé nígbà tí Amẹ́ríkà dẹ̀ kọlù wọ́n
wọ́n bá wọn lákọni. mọ́jẹ́ èèyàn ọmọ àánú gbó kọ́ máa gbé AK-47 lọ́wọ́ kọ́ máa gbé àwọn ìbọn ńláńlá lọ́wọ́ kí wọ́n wá máa wá ní ẹ̀kọ́ rídìí oògùn. ẹ wò gbà tí wọ́n káwọn èèyàn lọ lóríire táwọn kan kóra wọn lọ sí ìdí igi tí wọ́n lọ ń tepo sígi àgọ̀ tó gọ̀ ní ọ̀pá yín ẹ̀yin wèrè ìnàkí iná ń jó ẹ̀ ńlá kọ́tà wọ́n lọ ń tepo sígi. igi tó ṣe pé tíjọba bá fẹ́ la títì lọ́la wọn ò wo. ṣe rò pé báà náà ni ṣẹ́tú kí ni ẹ mọ̀ nípa tá a bá sọ pé àwọn olórìṣà ní àwọn ẹ̀kàndá èèyàn tó jẹ́ òrìṣà kí lẹ mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe photocopy ni wọn ò ní mọ̀ nípa ìtàn ilẹ̀ Yorùbá wọn ò ní mọ̀ nípa ilẹ̀ Yorùbá. gbogbo dọ́dẹ tí wàá kó gbogbo ń tẹ́ ẹ kó jọun ṣé wọ́n ti wá padà dé. a nílò irinṣẹ́ a sì nílò àwọn akíkanjú wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè bọ́ọ̀ láyé tá a wà lónìí tó ẹ̀ bá develop ní technology kẹ́ ẹ sì gbajúmọ̀ nípa ọrọ̀ ajé kẹ́ ẹ sì láwọn tọpọlọ wọn mú yáyáyáyá tẹ́ mọ̀ nípa science and technology òun tọ̀hún ò sí láyé ogun ti jẹ̀ràn rẹ̀ irú ti ń jẹ̀ràn wa lọ́wọ́ yìí tá à ń sọ nìyẹn. ẹja bọ́ sínú Ifá ẹja fi Ifá develop technology wa kí là ń wá nílẹ̀ Yorùbá tọ́lọ́run ò tí ì ṣe fún wa Ọlọ́run parí nǹkan sínú Ifá. ẹ kàn ròyìn pé a lọ sílé babaláwo bàbá ẹ bá ń wò ọjà tí mo fẹ́ tà yìí bó o ní ó ṣe rí bó o ní ṣé tí èrò pé bí Ifá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. you are just wasting your time ṣé bí Ifá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. nǹkan pọ̀ nínú Ifá o nǹkan pọ̀ nínú Ifá ọ̀rákù nǹkan pọ̀ nínú Ifá. ilé ẹ̀kọ́ gíga yunifásitì ọ̀rákù yunifásitì ń bẹ l'Amẹ́ríkà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ wọn lọ pẹ̀lú mọ̀ nǹkan parẹ́ mọ́ wọn lára tẹ́ ẹ bá sì ráwọn babaláwo tó mọ Ifá lójú méjèèjì wọ́n ní bí wọ́n ṣe máa ń pe nǹkan tó ti sọnù wọ́n á máa pe padà nínú Ifá. ẹja lo tẹkinọ́lọ́jì tọ́lọ́run fáwa náà ká mú tàwọn òyìnbó mọ gbogbo ẹ̀yin tọ́lọ́run bẹ́gi ọlà fún ẹja dìde ká dìde ní tẹkinọ́lọ́jì káyé ní sáyẹ́ǹsì. kí ni ìran fojú Amẹ́ríkà rí gbogbo ẹ lọ bèèrè lọ àwọn tó wà ní Europe tó wà káàkiri àgbáyé egbògbò tẹ́ bá ti rí àwọn ọmọ Iran sáyẹ́ǹsì ni wọ́n lọ ń study ẹ wá wò wọ́n lónìí. àwọn àti Amẹ́ríkà jọ jókòó wọ́n fẹ́ tọwọ́ bọ̀wé Amẹ́ríkà sọ̀rọ̀ kan tí ọba mi lásán wọ́n bínú jáde ni sẹ́yìn tọ́jà bá jẹ ní máa bínú jáde àbí ọ̀sàrẹ́ ní ọ̀dọ̀ àgbẹ̀jẹ́ sáré tọwọ́ bọ̀wé. ọ̀rọ̀ tí Ìgbòho ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ìlú ni. irú ẹ̀kọ́ tí wọ́n gbé kalẹ̀ ìjọba ò lè gbé fún ẹlẹ́sìn kan wọn ò lè gbé fún mufti Ìwó wọn ò lè gbé fún rọ́bìtà ilẹ̀ Yorùbá wọn ò lè gbé fún CAN wọn ò lè gbé fún Anglican wọn ò lè gbé fún Methodist wọn ò lè gbé fún NASFAT wọn ò lè gbé fún Korib wọn ò lè gbé fún alásàlátù àgbáyé wọn ò lè gbé fún Tìjàníyà wọn ò lè gbé fún àwọn mùkóńdòrò ńlá wà ní wọn ò sì lè gbé fún àwọn alìsúnà. àwọn tí wọn ò gbé fún náà ni wípé ṣé actor nìwọ yìí akíkanjú nìwọ yìí o ò sì fi tẹ̀sí ṣe ọ wà secularity o jẹ́ ti gbogbogbò mùsùlùmí ń bẹ pẹ̀lú ẹ Christian ń bẹ pẹ̀lú ẹ olórìṣà ń bẹ pẹ̀lú ẹ ọya ìtọ́wákù ẹ̀yin alábẹ́ẹ́là ẹ máa bá wa tàn ẹ̀yin àáfàá òǹtẹ̀sùbà ẹ máa bá wa fà á ẹ̀yin jẹ̀máàlì sùnà gbogbo àdúrà tẹ́ ẹ bá lè ṣe ẹ máa ṣe ẹ̀yin oníbílẹ̀ gbogbo tẹ́ ẹ bá lè ṣe ẹ máa ṣe. irú ẹ̀ láti fi lè báàkì àwọn èèyàn wa tí wọ́n dìde láti gbalẹ̀ Yorùbá lẹ̀ orí ń táwa dúró lẹ́nu. nígbà ọ̀rọ̀ wa pọ̀ tá a ṣàlàyé ọ̀rọ̀ yìí ni mufti fi wá padà for the first time òun náà wá àdírẹ́sì Ìgbòho sà pé olóyè Sunday Ìgbòho lẹ́nu rẹ̀ Àjàdí èyí mi ṣe kí ni èyí mi ká ọbẹ̀tà báhùn ọ̀dà báhùn. ènìyàn ìmọ̀ máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń tẹ̀lé àwọn leaders tó bá jẹ́ ìjọ tẹ́ ẹ̀ máa tẹ̀lé lẹ́gbọ̀fà yìí tí wọ́n bá ti wí ẹ̀yìn lè lo làákàyè ti yín ẹ̀yin náà bọ́ sórí múmbàrí àbẹ́jáde ìtọ́jà wá wí ilẹ̀ yìí náà máa wí tó ṣe pé ọ̀gá yín gan gbà míì ó lè jẹ́ òpè lórí tí ń sọ ó lè jópè lórí tí ń sọ.
ó lè jópè lórí tí ń sọ. ọ̀rọ̀ Islam ò lè gba gidi bẹ́ẹ̀ ṣe mú kankan àwọn bàbá wa mú bẹ́ẹ̀ ṣe mú kankan ni wọ́n rí Islam ń gbé kalẹ̀ ńlẹ̀ Yorùbá. gbogbo ọmọ Yorùbá tó wá jẹ́ ojúlówó ọmọ Yorùbá òdodo àwa dúró lórí wípé èyí tí Sunday Igboho fẹ́ ṣe náà gbogbo wa fara mọ́. ìwọ wá jáde ọwọ́ aborí múmbàrí Ìgbòho ọ̀sẹ̀ ọ́ kò bọ́ọ̀dù àlìkínbà kò bọ́ọ̀dù múmbàrí kò sọ pé kọ́ ọmọ kírun jímọ̀ kí làbọ̀ máa àtàkì ẹlẹ́ni tó ń dìde fúnra rẹ̀ ṣèbẹ́yìn náà lẹ láwọn security kìíní kan ẹ̀yin lẹ́yẹ̀kẹ́ ẹ lọ kọ́ ẹ̀kẹ́ ti káwọn ọmọ yín lọ tẹ́ ẹ bá ti dán ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ mufti wo níta fẹ́ káwọn àfọ́ ọmọ ṣe ni ó wọ́n ti lọ káwọn ọmọ wọn kojú rẹ̀ ṣerú ẹ̀ ẹnìkan tó wá dìde nínú ẹgbẹẹgbẹ̀rún èèyàn yìí pé ìyà ò gbọ́dọ̀ jẹ̀ràn mi ogun ò gbọ́dọ̀ kóràn mi lẹ wá ń pariwo mọ́ eléyìí wá ń jẹ́ kí gbogbo ayọ̀ wá dìde nígbà mufti wo náà wá rí pé ọmọ ajá ti kúrò níye tí wọ́n ń tà lẹ́sìn lòun náà fi wá padà lọ́wọ́ ayé sí ọ̀rọ̀ ìmọ̀ràn nínú àwọn táyì náà ní nínú àwọn tàún yín security táwọn náà bá gba fọ́ọ̀mù ìta afẹ́lẹ̀ Yorùbá nìyẹn bí a Christian ó bá jẹ́ Muslim ó bá jẹ́ Christian ó bá jẹ́ oníṣègùn ó bá jẹ́ ọlọ́ya ẹ̀yin náà lè gba fọ́ọ̀mù ó wà lọ́sùn àníyàn àwọn ọmọ báyìí o táwọn ọmọ wa tó sì dá a fẹ́ kí wọ́n wà ń bẹ̀ o tá a bá dẹ̀ ṣe screening fún wọn tá a yẹ̀ wọ́n wò tá a rí pé wọ́n dá kì í ṣe pé wọ́n wá fún àwọn ìsalábọ̀dé àwọn tó nífẹ̀ẹ́ lẹ Yorùbá bíi tiwa náà làwọn náà a lè gbà wọ́n síbẹ̀ ìtawà ń fẹ́ lẹ Yorùbá ní resort kálàáfẹ́ ó lẹ́wà kì wá ṣe ká wá bọ́ sórí múmbàrí àwa mọ ìwúlò múmbàrí mọ́ ọ̀tọ̀ ni tí múmbàrí wà fún ọ̀rọ̀ òsì ọ̀rọ̀ tí ò wúlò lára máa fi múmbàrí ṣe dọ́là fẹ́ ṣe gbogbo eléyìí bẹ́ẹ̀ni kan bá ń pè ọ́ lónìí lọ́ọ̀gbọ́ o báwa mẹ́fà bá ń pè ọ́ àgbọ̀yà lọ́mọ gbọ́. bíkọ́ tó bá dí bẹ́ẹ̀ yóò di ipá wa kọ́ sọ yìí pé lágbájá Ìbàdàn làwa tó o bá fẹ́ tẹ́mọ́ wọ Ìbàdàn á sì sọ pé kọ́ ọmọ wọ Ìbàdàn tí ò sì sí bá ńlá kú ẹ tó lè ní kọ́ wọ Ìbàdàn torí wípé rẹ́ndẹ̀rẹ́ndẹ́ tó ń ṣe mọ́gbẹ́dẹ́ lu wa ará Ìjẹ̀bú ó wí bẹ́ẹ̀ ará Ògbómọ̀ṣọ́ ó wí bẹ́ẹ̀ ará Ẹdẹ ó wí bẹ́ẹ̀ ará Ìṣẹ́yìn ó wí bẹ́ẹ̀ ará Ìgbẹ́tì ó wí bẹ́ẹ̀ ṣé kí la wá fẹ́ jẹ lérè nígbà wo ọmọ Yorùbá bá ń dojú kọra wa tẹ́sí bá fẹ́ pín wa. ìyìn tó dájú gbala mọ̀ pé Fúlàní ní dalẹ̀ Nàìjíríà rú lónìí àwọn Fúlàní ni. ní Katsina wàhálà ti Katsina láàrin Fúlàní àtàwùsá ewo bí tó dé lónìí láàrin àwọn Fúlàní àtàwọn Haúsá tó ṣe báwọn bàbá ńlá wọn lónìlẹ̀ ẹ̀yin Fúlàní tẹ́ ẹ jẹ́ àlejò ẹ̀dẹ̀ tó import àwọn èèyàn wá ẹ̀dẹ̀ ń gbalẹ̀ wọn ṣèbí tó dáwà lálẹ́ nìyẹn. so káwa náà lajú lẹ̀ bí àwọn Fúlàní ṣe pa kádàrá gbogbo wọn lé Haúsá dà gbogbo gómìnà Fúlàní gbogbo sẹ́nẹ́tọ̀ Fúlàní gbogbo rep Fúlàní gbogbo emir Fúlàní àwọn Haúsá tó nílẹ̀ àwọn gbúrò wọn mọ́ ẹ wo orú tí ẹ ṣe fún wa nílọrin náà ní sí báyìí wọ́n fẹ́ kún un bẹ́ẹ̀ yóò látìgbà tí Làwálì ti lọ ajá tó rí Yorùbá míì mọ́ tẹ́ fẹ́ kó dépò agbára mọ́ nílọrin so ṣerú ẹ̀ náà ní ká wá sọ di ìbẹ́ fẹ́ fi rú ẹ̀ lọ wá lọ́yọ̀ state bá bàtà ètè pariwo ni kò ní yẹ gbogbo ẹ̀yin tẹ́ pè mí ńgbà náà tá a pariwo ṣé Yorùbá lélẹ̀ àwọ̀ wàá bẹ̀rù bí mo bá dé láyé ń bẹ̀rù kẹ́ ẹ má bàa pa mí ni àbówó oúnjẹ tẹ́ fún mi tẹ́lẹ̀ fún mi mọ́ ọ̀tọ̀ Ọlọ́run yín láyé. ìlà wa ń sọ ọ̀rọ̀ kílẹ̀ Yorùbá ó wà ní ṣéwọ náà ó lè gbà ilé bàbá rẹ kí Fúlàní ó gbàbẹ̀. Olúwo tí ń dá kelúkelú lónìí ń jẹ́ Yorùbá ń ló fi jẹ ọba nígbà tí ọjọba ewé láwà ní fún un túláàsì ní kó dádé Yorùbá ní fi ń jólúwo. Bàbá pera wọn lẹ́míà wọ́n pera wọn ní ṣéwù wọ́n pera wọn ní ẹ̀mpẹ́rọ̀ kò sí kọ́ tí wọ́n pera wọn síbẹ̀ náà lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Olúwo ní ń jẹ́ gbogbo tí ń pera rẹ̀ Àlàjẹ́ nílé kínéèmù ni lọ́dọ̀ ìjọba Ọ̀ṣun bàbá mi ọba Rasheed Adéwálé Àkànbí Tẹlúwàm Olúwo ní bẹ́ẹ̀nbẹ́
ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun recognize emir king gbogbo ṣéwù alàjẹ́ lèyùn orúkọ tó bá wuni là ń jẹ́. wá dọ̀la sẹ́yìn náà lè gbà lọ́sùn kí fúlàní ní ìwò kí fúlàní wá máa jẹ ọba aléyìn lórí. táwa ń sọ nìyẹn àjẹ́ńdà fúlàní dẹ̀ ni láti gbalẹ̀ Yorùbá. káwá rẹ́nìkan kó wá dìde tó dẹ̀ fira rẹ̀ lẹ̀ bẹ́mi náà ṣe lẹ́bi bí mo ṣe lára tó dẹ̀ wò yí pé ibi tó ń bá dé òun ò fẹ́ rí kinní kan òun ò fẹ́ gbọ́ kinní kan òun ò fẹ́ mọ kinní kan mọ́ ju ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni káwa kan wá dìde káwa láǹṣe wá ṣe ẹlẹ́sìn mìíràn. ṣùgbọ́n Mufti Taoun wo tí wá ń padà díẹ̀díẹ̀ for the first time ó àdírẹ́sì Dr. Chief Sunday Igboho gẹ́gẹ́ bí olóyè Igboho. iná ilé lọmọ ẹranko ń yá bẹ́ẹ̀ nìkan bá ń pè lólóògbọ́ àwa mẹ́fà là ń pè àgbọ́yà lọ́mọ gbọ́ tóró ní mọ ẹtọ́ dà lónìí wa gbogbo àtiwájú àtẹ̀yìn ló fi máa gbọ́ pé wọ́n ń pè ọ́. bóun bá ń wá nínú ilé ànímọ̀ pé inú ilẹ̀ ní ti ń wá ní bá ń wá lókè ànímọ̀ pé òkè ní ti ń jábọ̀. dákun kí wàá ní bí olóyè Ìgbòho nú kí ní bí Ìgbòho òòṣà nínú. tẹ́ bá wo ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ tí Ìgbòho lọ sí ìlú abínibí rẹ̀ ìtọ́ bá ń bẹ̀ ọba wípé wàhálà àwọn Fúlàní tẹ́ bá dẹ̀ wò èmi ń pariwo láti ijọ́ ìmọ̀ ń pariwo pé láti Ìgbòho lọ sí Ìgbẹ́tì béèyàn ọba lọ láti Ìgbòho lọ sí Ìgbẹ́tì ọlọ́yẹ èèyàn ó dira ogun yóò múra dáadáa Fúlàní ti gbọ̀nà gbogbo inú Kìsì gbogbo ẹ̀ là ń pariwo. ìjọba ṣe bí ipa wọn ọ̀gbọ́ wọn ọ̀gbọ́n tá à ń wí ìjọba ọ̀gbọ́ a sì ń pariwo torí kò sí bí ọṣẹ́ ọba ṣẹlẹ̀ àmì ará ọmọ sọ̀yàn ibi báyìí tabadẹ̀ ti ń gbọ́ tí security report ń wá ń bẹ̀ wọ́n wá gbé èèyàn wọ́n gbé olóyún wọ́n gbé àbúrò rẹ̀ mọ́ olóyún tí wọ́n wá gbé oyún tó ti lé lóṣù 7 ní tó bí Ìgbòho nú ni o nígbà tí Ìgbòho gbọ́ olóyún tí wọ́n gbé yìí àwọn Fúlàní 4 ni wọ́n wá máa ń bá a sùn débi wípé àbúrò olóyún tí wọ́n gbé ó ní tí wọ́n bá fi àǹtí òun lẹ̀ tó padà láyọ̀ àtàlàáfíà pé ìtìjú rẹ̀ náà ni ó padà pa lójú àbúrò rẹ̀ náà wọ́n ti ń bá a sùn o lójú àbúrò rẹ̀ náà wọ́n ti ń bá a sùn o wọ́n láwọn Fúlàní 4 yóò máa bá a sùn wọ́n ó tún wá máa sọ pé òbó rẹ̀ ò tí ì bàjẹ́ òbó rẹ̀ ò tí ì bàjẹ́ nígbà wọ́n bá ń bá ọmọ Yorùbá tó jẹ́ olóyún sùn nínú gbòòlẹ̀ Yorùbá nígbà wọ́n sì ṣe bẹ́ẹ̀ tán ẹni tó gbowó lọ àtọkọ obìnrin tó gbowó lọ ìbọn bá ọkọ obìnrin ẹni tó gbowó lọ wọ́n pa èyí tó jó rí bẹ́ẹ̀ ni wípé àwọn ọdẹ fìjìláńtẹ tí ń bẹ́ẹ̀ àwọn fẹ́ rò pé tẹ́ bá ti gbowó fún wọn káwọn capture wọn ṣùgbọ́n àwọn Fúlàní ìṣẹ̀mọ̀ páwọn náà ti place àwọn èèyàn wọ́n rí wípé wọ́n ti fún wọn ní information páwọn kan ń tẹ̀lé wọn bọ̀ o àwọn Fúlàní ìṣínà fún wọn irú ẹ̀ náà ni kéèsì ti èèyàn wa tó wá láti Amẹ́ríkà náà l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n pa ńgbà náà àwọn tí wọ́n gbowó lọ déédéé ìgbà náà báwọn ọlọ́pàá gbọ́ information kan ní o bí nǹkan míì ní o làwọn náà lọ sọ́nà ẹ̀bẹ̀ tó jẹ́ kí wọ́n pa àwọn tó gbowó lọ wọ́n pa ìkan escape náà àwọn tó gbowó lọ náà wọ́n pa ọkùnrin wọ́n dẹ̀ pa ọmọọṣẹ́ rẹ̀ ọmọ tó ṣe pé LAUTECH ló wà ní Ògbómọ̀ṣọ́ ara ọ̀sẹ̀ táwọn Fúlàní ti ń ṣe fún wa ti pẹ́ ńlẹ̀ Yorùbá nù wọ́n wá pa àwọn wọ̀nyí ìyọ̀n bẹ́ẹ̀ kí wọ́n tó wá kó àwọn míì wọ́n wá tó kidnap àwọn míì táwọn Fúlàní sì dúró lórí wípé àwọn ò gbowó ńlá wọ́n kọ́ láwọn gba 300 million naira nígbà ọ̀yá wọn gé sí 150 million nílẹ̀ Yorùbá náà nítorí wá bí Ìgbòho nínú gbà ẹ pa olóyún tẹ́ ẹ pa gbogbo alágbọ́ pé níbi ibùba yín tó wà ẹ̀yin 4 lẹ̀ ń bá aṣọ tẹ́ ẹ fi pa ẹ̀yin Fúlàní tẹ́ ẹ sì ń bẹ ní agbègbè ẹ mọ̀ wọ́n torí ọmọ yín tó takò wọ́n pa lára àwọn ọmọ àwọn Fúlàní náà tó jó lórí wọn tó ní pé níta ń ṣeṣẹ́ mọ̀pọ̀ mọ̀ lùí ní Sunday Igboho tó bá gbọ́ ẹ̀ wàhálà ńlá lẹ fẹ́ fà wọ́n pa ókè
ṣé wọ́n lọ táṣìírí páwa ni Ìgbòho wá lọ ìgbà tí Ìgbòho fi lọ ló fi wá lọ sí ọ̀dọ̀ ọba náà ti wá pe àwọn Fúlàní ìjọ Ìgbòho fi wá sọ pé àwọn olówó kankan sọ o àmọ́ tẹ́yìn Fúlàní bá mọ̀ pé ẹ̀ mọ̀ bá wa gbé ẹ̀yin ni kẹ́ ẹ dá owó ìjọ láàrin ara yín àwọn sì fún yín ní wákàtí 2. àwọn kan wá ń gbé epo yẹnu wọ́n ti dá àwọn tí ń Gbòho fún wọn ní wákàtí 2 wọ́n ti fi wọ́n lẹ̀ wọ́n èèyàn fi wọ́n lẹ̀ mo fi ń dá yín lójú tẹ́ bá ẹ̀sẹ̀ ń fi wá lé sọ o kí n tó wọ stúdíò yìí o bẹ́ẹ̀ wọ́n ẹ̀sẹ̀ fi wọ́n lẹ̀ lónìí wákàtí 2 yẹn kọjá àbọ̀jọ́ 2 náà sì ni sọ́jọ́ 2 ni àbí wákàtí 2 ọjọ́ 2 ó kọjá ṣùgbọ́n àwọn bàbá wa àwọn kábíyèsí nílùú Ìgbòho aláwọn ọba mẹ́ta la ní bẹ̀ ọba 3 la ní nígbòho lẹ́yìn ìgbà náà àwọn ìlú tó súnmọ́ wọn Ìgbẹ́tì ní Kìsí ní gbogbo àwọn bàbá wa ń bẹ̀ àwọn wọn sì sọ pé kí Ìgbòho ṣe sùúrù náà torí wọ́n mọ̀ pé tí Ìgbòho kó wọbẹ̀ yẹn ìjọ lágbára ni tá a bá sì fa gbùrù ọ̀fàgbó ẹni tẹ́ bá gbọ́nú ọ̀rọ̀ yẹn Ìgbòho sọ fún wọn pé gbogbo bí tá ti ń wakùsà nínú igbó wa gbogbo ẹ̀ lámọ́ so ṣé Fúlàní ọkàn bọ́nú igbó wa yóò mọ wakùsà so ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fàtúyú o wọ́n ní wọ́n ń wakùsà nínú igbó wa ẹlẹ́gbọ́ ẹlẹ́mọ̀ ìrọ̀hùn là ń pa fúnra wa wọ́n là ń fìyà jẹra wa jàre wọ́n là ń fìyà jẹra wa ṣé ká wá dákẹ́ ká máa sòdodo ọ̀rọ̀ wọn ò fẹ́ kí Ìgbòho wọgbó tí Ìgbòho bá wọgbó bísínẹ́sì àwọn kan bàjẹ́ bẹ́ẹ̀ sì ni ọwọ́ pé Ìgbòho ti lọ àwọn kọ̀ọ̀kan ti máa lọ sọ́dọ̀ àwọn bàbá tọ́jọba wọ́n ti máa dúnkokò mọ́ wọn lábẹ́nú Ìgbòho sì ń dúró lórí wípé ẹlẹ́ni mọ́sẹ̀ ń lu gbá ẹlẹ́ni mọ́sẹ̀ ń lu àwo wọn èé ná búrẹ́dì ìlú bàbá mi rèé ọkọ̀ tí gbogbo ayé fi mọ̀ mí ibẹ̀lẹ̀ tí ń sọ́sẹ̀ Ìgbòho ni mò ń jẹ́ Mr. Ìgbòho èmi Ìgbòho gangan náà mo dé yìí òun ò ní gbà ó sì dúró ń bẹ̀ pé àfi tẹ́ ẹ bá tó gbá àwọn èèyàn ilẹ̀ ò bí bẹ́ẹ̀ kọ́ ọ wá ń lọ káàkiri inú igbó tẹ́ bá rí fídíò kan tá a fi hàn wá àwọn ẹnìkan táwọn ọdẹ tú àwọn Fúlàní wọn mú ẹwọ bẹ́ẹ̀ ṣe di ọmọ tọ́wọ́ ọmọ ọlọ́mọ ti wú mo ti fi fídíò yẹn náà hàn wá tẹ́ di ọmọ ọlọ́mọ mọ́nú oko àwọn Fúlàní náà ni torí wípé tiwa ti ta ayé ọ̀pọ̀lọpọ̀ sì ti bàjẹ́ láti Ṣakí wá sí Ìgbòho ní dégbẹ́tì ní lọ Kìsí ní lọ Old Ọ̀yọ́ páàkì ní Fúlàní ti dominate gbogbo bẹ̀yẹ tó yányán ẹ rí i pé wọ́n lọ síbì kan tẹ́ bá lọ wọnú igbó kìjikìji táwọn Fúlàní ti lọ dá ìlú lẹ̀ sí bí ìlú ṣe ń bẹ̀rẹ̀ náà nìyẹn yóò mọ jẹ́ aréré tó bá kúrò láréré yóò di àbà tó bá kúrò ní àbà yóò di ìletò tó bá kúrò ní ìletò yóò di ìlú ẹ wo nínú igbó gbogbo fídíò náà la fi hàn wá táwọn Fúlàní ń dàlú lẹ̀ lọ rẹpẹtẹ nínú igbó ilẹ̀ Yorùbá a sì ń sọ fún wa ẹ̀yin ìjọba àtẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ sì gbá igi métí ẹ sì fi òrí lẹ ojú gbogbo ẹnu mo fi ń sọ ìpínlẹ̀ kan mọ̀ lọ́jọ́ kan nílẹ̀ Yorùbá Fúlàní ò ní jíyàn gbé nílẹ̀ Yorùbá àbí kí wọ́n pa èèwọ̀ ni torí bísínẹ́sì tó ti mọ́ wọn lára ni pé Fúlàní ò ní jíyàn gbé nílẹ̀ Yorùbá lọ́jọ́ kan àbí kí wọ́n pààyàn ẹ bá tilẹ̀ lọ́jọ́ nǹkan mú wa pé Fúlàní ò ní jíyàn gbé lọ́jọ́ kan nílẹ̀ Yorùbá àbí kí wọ́n pààyàn débi wípé ìjínigbé ti wá di òwò àwọn alábọ̀dé ọmọ Yorùbá náà dẹ̀ ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. nígbà tí àsìkò tí Ìgbòho fún àwọn Fúlàní pé làwọn bàbá ní kó ṣe sùúrù pé àwọn olórí àwọn Fúlàní ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n ti ń pè wọ́n ẹ̀ẹ́dẹ̀ ni pé Ìgbòho làwọn ń tíráàkì ibi tẹ́ ẹ gbé èèyàn sí pé tó bá di wàhálà yóò di ogun o àwọn òní ẹ mọ́ pa èèyàn wa tí ń bẹ lọ́dọ̀ yín àwọn ọba ọkọ rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo yín ẹ̀ ní farare lọ àwa rí àwọn èèyàn àwa ara àwọn Fúlàní kan a sì tún wá ara àwọn Yorùbá kan tí wọ́n wá ń bọ́ ọ̀tà ẹ dákun bó lè yẹn ṣe fẹ́ sọ̀rọ̀ o torí yín ọba burú tí wọ́n bá ṣépè fún táyé yín ọba bàjẹ́ bó lè yẹn ṣe fẹ́ sọ̀rọ̀ kọjá mọ̀lẹ́bí rẹ kọjá ẹbí rẹ ẹni òdélé ọba aya ọba ọmọ rẹ ńlé dákun
bó o lo ṣe fẹ́ ṣe o ọba dúró ọba yá rẹ ọbọmọ rẹ ọba dúró ọba máa wò àbí ọba máa bẹ̀ wọ́n ẹ sáàbà ń bẹ̀ wọ́n o kí wọ́n fẹ́ bí mi lẹ̀ o. bí èèyàn bá bèbí náà dẹ́rú ẹ̀ wò ìyí tí ń sọ fún ọ ni pé wèrè la fi ń wo wèrè o. òkú ó sùn ẹ̀jẹ̀ ó sàn torí pé èyí tí Fúlàní gbọ́ ìlógún bá a ṣe ń dá káwọ́ gbéra ìní Fúlàní fi ń wọlé sí wa lára a pé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wà wọ́n Niger Delta bí wọ́n ṣe bẹ̀rẹ̀ tẹ́ ń mú kan lára wa balẹ̀ táwa náà mú bíi mẹ́rin lára wọn balẹ̀ ẹ rí i pé yọ lọlẹ̀ àwa la nílùú àwa la pọ̀ tẹ́ pàkà lára wa tá a pa mẹ́wàá lára wọn yọ lọlẹ̀ wọ́n jókòó jẹ́ wọ́n fi inú igbó wa lẹ̀ ta ni ń fún wọn láṣẹ nínú igbó wa. ọ̀rọ̀ ọjà kọ́ Fúlàní ti ń bẹ láàrin ìlú àwọn Fúlàní Haúsá gbogbo wọn kó sábó wọn kó àárín ìlú àbáwọn jà inú igbó wa ni ká ẹ fílẹ̀. ìdí tó ta fi ń bẹ̀rẹ̀ fún ìrù ẹkùn tí ó jẹ́ àwọn aṣọ́gbó wa forest guide ibi táyé wọn bá ti bàjẹ́ bí ilẹ̀ Yorùbá báyìí ilẹ̀ ayé ti ní forest guide láyé ti ní aṣọ́gbó ní gbogbo ayé ni wọ́n ti ń láṣọ́gbó ní gbogbo ayé wọ́n ti ń lọ́dẹ. ṣùgbọ́n àwọn olóṣèlú wa ìjẹkújẹ ní bàbá wa délẹ̀ tán èmi wọn jẹ̀bi ẹ kí lẹ wí àlẹ́rìí wọn jẹ̀bi ta ló ní dẹ̀dọ̀yọ̀. ẹ mẹ́ àfẹ́ gbọ́ ẹ jẹ̀bi ẹ jàre lélẹ̀ ẹ wùwà ààrẹ ẹ wùwà ọmọ ọkọ. ẹ jẹ́ gbọ́rọ̀ òṣèlú kalẹ̀ àwọn ọ̀sọ́ fún yín àpè Sunday Igboho ní màláìkà fún yín àsọpọ̀ ń lọ dáa jù àní ẹja fi ọ̀rọ̀ àná lẹ̀ ẹja mójútó ti ń ṣe wá táyìn bá sì ríru Ìgbòho míì tẹ́ ẹ rí tó lè ṣe ẹ tí ì takárí á ṣàtìlẹ́yìn fún táwa náà tá a bá ti rí tó ṣe ẹkú mẹ́àárẹ̀ òpìtàn èmi náà ní ètò máa pariwo rẹ̀ èwo ni kí lé ọmọ ìjó kẹ́ ẹ mọ́ lákọ́ta àbà kí ló dé ìjọ́ ò la fẹ́ bẹ́lẹ̀ ìdí ìjọ́ ò la fẹ́ ṣe léèdì. táwa ń sọ nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lọ́dọ̀ ẹ̀yin àáfàá tọrọ òye ọ̀rọ̀ ìlú là ń sọ ọ̀rọ̀ ìlú ni là ń sọ a sọ̀rọ̀ ẹ̀sìn ẹja dákun torí Ọlọ́run báwo la ṣe ṣe tìlú yóò fi dáa bó làwọn bàbá wa ṣe ṣe tìlú yìí fi dáa bó làwọn ìyá wa ṣe tìlú yìí fi dáa táwa fi wá bá tọ́ wá ṣe pé lágbà àtiwá ẹ̀ ní wá ń bà á jẹ́ lójoojúmọ́. ẹ wo táwọn bàbá wa forí lakúlé lórí bí Fúlàní ò ṣe ní ìgbàlẹ̀ wa ìgbónúgbó làwọn Fúlàní ti gbà yìí ìgbónúgbó làwọn Fúlàní ti gbà yìí àwọn Fúlàní ní community inú igbó tí mi ti lé lọ́gbọ̀n ọdún tí mi ti lé lógún ọdún tí mi ti lé lọ́dún mẹ́wàá tó ṣe pé Yorùbá tó bá ta fèlèfèlè lọ sí community wọn wàhálà ńlá ni wọ́n wàá tún ní community wọn ò ní sí lábẹ́ ọba kan wọn ò ní sí lábẹ́ ìjòyè kan wọ́n wàá ní sẹ́ríkì wọn wọ́n dẹ̀ kó ààfin fún baálẹ̀ di mélòó àlàyé yín ti bàjẹ́ ẹ̀yin wèrè ìnàkí títí yín ti tàì àtolórí àtẹlẹ́mú yín táwa ń pariwo fúnnu táwa ń pariwo fúnnu. mo kí kábíyèsí ọba Oyèlúdé Adékúnlé Màkàmà wọ́n gba àlejò àwọn ìrù ẹkùn ikọ̀ ti Ọ̀ṣun state wọ́n gbà wọ́n lálejò ọba gidi nu kò sẹ́ni tó rú àbólẹ̀ Yorùbá tí ó yẹ kó ká lára ṣé bá ṣe máa bá lọ ni ṣé bá ṣe máa bá lọ ni wọ́n ti pa ọba àwọn Fúlàní ti pa ọba bíi 5 nílẹ̀ Yorùbá àárín nǹkan kan ṣe sí ẹ lọ sí gbogbo ilẹ̀ Èkìtì bí tẹ́ ti pa àwọn ọba ẹ lọ sí Ìfọ̀n Oǹdó tẹ́ ti pa ọba ẹ lọ sí Èkìtì àwọn Fúlàní sì tó ń da màálù ń bẹ̀ dọ̀la. Fáyòsé ọ̀káre ọlọ́mọ fún wa nírú Fáyòsé padà nílẹ̀ Yorùbá o ọlọ́mọ fún wa nírú gómìnà Fáyòsé padà nílẹ̀ Yorùbá o ẹni tó nífẹ̀ẹ́ lẹ̀ Yorùbá tọkàntọkàn kò tí ẹ lè mọ̀ rí bẹ́ẹ̀ sẹ́mọ̀ pọ́ ọmọ wa ń bàdàn Fáyòsé akàn fún yín lẹ́kìtì ni ọmọ wa ń bàdàn Ìbàdàn láti bí Ìbàdàn láti wò ẹ̀yin Èkìtì kọ́lẹ̀ ní Fáyòsé ara wa ni akíkanjú ọmọ wa ní Fáyòsé àwa Ìbàdàn láti bí Fáyòsé hospital tẹ̀ bí mi sí náà wọ́n bí Fáyòsé tẹ́ ti bí Fáyòsé wọ́n bẹ̀ mí náà sí Olúyọ̀rọ̀ ni wọ́n bẹ̀ mí náà sí.
dákun torí Ọlọ́run ẹjá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹjá fọ̀rọ̀ òṣèlú lẹ̀ ìtẹ́lẹ̀ fẹ́ dàlẹ́ ti dá ẹ̀ lé dá kankan ní ìjú tẹ́ ti dà yìí lọ àmọ́ bó ní ilẹ̀ Yorùbá ó ṣe dáadáa lọ́wọ́ yín ló kù. ní ẹ̀wù Fúlàní àbáwá gbé gbogbo inú ìwé ìròyìn báyìí Fúlàní ni ó gbogbo inú ìwé ìròyìn ni bí Fúlàní ni bẹ́ẹ̀ yẹ fò lọ́rùn ẹjọ́ tí ó rò fọ́lọ́run Fúlàní bẹ́ẹ̀ jáwẹ̀ lódò ẹjọ́ tí ó rò fọ́lọ́run Fúlàní bí ẹran rìn lórí ilẹ̀ ẹjọ́ tí ó rò fọ́lọ́run ni Fúlàní bátẹ́gùn fẹ́ Fúlàní náà ni jọ̀ọ́ fẹ́ ṣe léyìí dì ẹ wo ọdún tí mo ti ń pariwo ẹja safeguide inú igbó wa ẹja safeguide inú igbó wa àwọn Fúlàní ọ̀sẹ̀ tí wọ́n ṣe yẹ wo gba mo ti ń pariwo rẹ̀ tí mo ti ń pa Ọlọ́run tún wá ṣe ẹni tó jọmọ mi Àmọ̀tẹ́kùn Oòduà l'Ógbómọ̀ṣọ́ ìgbà tí wọ́n ṣọṣẹ́ ní Oríire tí wọ́n ti ṣọṣẹ́ yìí ní Ahoro Ìsíẹ̀lẹ̀ ni o Yáwọ́ta ni àtàláwùsá ni o ó kọjọ́ mẹ́ta ni wọ́n pe Àmọ̀tẹ́kùn Oòduà àpètò àwọn fúra àwọn bandits ti wà ń bí báyìí o òun sì mú fóònù ó pe àwọn ọlọ́pàá Ògbómọ̀ṣọ́ nígbà tẹ́yìn ó pè tí wọ́n pọ̀ ga àwọn tí wọ́n ní àwọn ní rárá wọ́n ní wọ́n ń jà ní kò sí nǹkan kan àti ọ̀rọ̀ yẹn bá a ṣe ń pariwo tó wọn ò gbẹ́ ìparí dìde lórí ẹ̀ pé ta làwọn tí wọ́n pè ta làwọn tó lọ ṣèwádìí ṣé wọ́n lọ lóòótọ́ ẹ look at this city ẹ wò lú ibi ìta ìṣe fún wa yóò dá o ìta ìṣe fún wa yóò dá o kò dá o nínú ẹ̀ náà táwa ń sọ̀rọ̀ pé wọ́n jí èèyàn gbé tá a wà lórí ẹ̀ tó ti lé lóṣù ká àtọ̀sẹ̀ kan tí wọ́n gé èèyàn lórí lójú wa ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wá múra ṣètò ààbò wọ́n sì tó wá ń jí èèyàn gbé wọ́n wá jẹ́ aláboyún gbé àwọn Fúlàní mẹ́rin sì wá ń bá aláboyún sùn lójoojúmọ́ ṣéná renu ìtawọ̀ wà dúró sínú ẹ̀ wá ní Ìgbòho sọ yìí pé gbogbo wọn lòun ọ̀pá tán agbẹ̀tí gbogbo àwa Yorùbá wá sọ bẹ́ẹ̀ mí náà sọ gbogbo wọn lápá tán tí wọ́n bá dẹ́yìn lẹ́yìn kí wọ́n máa pa wá sábà lọ pa Fúlàní nílùú wọn ni àwa ń bẹ̀rù kí wọ́n má pa wá o àfẹ́ kú wọ́n sì ń pa wá lẹ́yọ kọ̀ọ̀kan ta ni kú kàn ta ni kú kàn ta ni kú kàn kó nàwọ́ ẹ̀ ní nàwọ́ mọ̀ tanra rẹ̀ mọ̀ tanra rẹ̀. àwọn bàbá wa àná tí wọ́n lọ jagun ogun Òṣogbo ni o ogun Jálumi ni o ogun gbá ni ogun Àwo ni o wọ́n jà nítorí kémi àti ọba àlè wáyé lónìí ni. àwa ará èèyàn kan tó dìde nu wa ọwọ́ afẹ́mí ẹ̀ lẹ̀ ìwà ń lọ ń bọ̀ kò wá dúró kó wá jókòó nù ilé kó wá kó máikrófóònù wájú bẹ́ẹ̀ ni tí ò rí máìkì rí ọwọ́ ń lọ ọbẹ̀ gangan ni pé aṣíwájú ogun lálọ́ lèmi akẹ́yìn ogun lábọ̀ lèmi a gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún ni ẹjá fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ẹjá fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ọ̀rọ̀ ìlú là ń sọ yìí ẹ̀yin àfáà èmi rò àtẹ̀yin pásítọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe orí social media torí tẹ́ ẹ fẹ́ jẹ ìwé ẹkùn ti dé ẹ wá lọ mọ́ forúkọ lẹ̀ o gbogbo àdó gbogbo ògùn yín gbogbo òṣèṣe yín ó fàtòjú o ẹ̀yin àfáà pé ṣé ká máa wá rí láwàní nìkan o kẹnu yọ máa mú yéyéyé ẹ bá tèèyàn jẹ ẹni tíra lọ́wọ́ ẹ wá lọ sàmbẹ̀ o ẹ̀yin pásítọ̀ tí máa ń ríran ọyẹ wa lọ máa ríran pé á gbà wọn ọmọ wa o gbogbo àwọn pásítọ̀ dẹ̀dẹ̀ wù rẹ̀ àwọn wèrè nàkí tí wọ́n borí social media rí tọ́jà rí àfi nǹkan burúkú tí ìrìjọ́ tí wọ́n ká wọn ọmọ ìwá àlàyé yín ti ta gbogbo ẹ̀yin wá nǹkan jẹ àáfàá pásítọ̀ oníṣègùn rọ oníṣẹ̀ṣe rọ ẹ̀yìn yín rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wò sí àwọn àwítá ìwé pé yẹn máa ń múra mi ní ó ń jìbìtì gbogbo yín ẹ fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn dálẹ̀ Yorùbá rú àwọn ò ní gbà ní gbà fún yín ká ṣe àtìlẹ́yìn fún Ìgbòho ni tá a bá ṣe àtìlẹ́yìn fún ara wa la ṣàtìlẹ́yìn fún ẹ wo Kogi lónìí ẹ wo Kogi lónìí àwọn Fúlàní tó pa èèyàn méjì sójú ọ̀nà ní Kogi lónìí olónìí nílẹ̀ Yorùbá náà ni ọmọ Yorùbá wọn pa wọn tó pa èèyàn méjì sójú ọ̀nà ká sì dákẹ́ náà ká sì máa wò ìjọba àpapọ̀ ẹ tètè fún wa ní ìrù ẹkùn kó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní kíákíá ni gbogbo ilé ò gba ìrù ẹkùn lọ́sẹ̀ kan tí wọ́n fi flush wọn out Fúlàní tó bá fẹ́ dúró yóò lò ó kọ́lẹ̀ ádẹ̀mọ́ láìní kàdìtà fún wọn gbogbo àwọn màálù wọn ládẹ̀dẹ̀ táàgì mọ́ lọ́rùn táàgì tí ò ní ṣe é yọ bó ṣe pẹ́sẹ̀ náà ládẹ̀ táàgì mọ́ kí ló dé
ẹ̀mí wá ń ṣòfò lójoojúmọ́ tó bá wá yá wọ́n mọ̀ ní èsà àwọn fúlàní kan ṣebí fúlàní tó ti pẹ́ lọ́dọ̀ wa ni fúlàní sẹ́ríkì fúlàní ìjẹ̀bú òde wọ́n jíyàn gbé wọ́n gba ransom wọ́n gbà á lẹ̀ òun wá lọ ká lọ dúpẹ́ lọ́wọ́ sẹ́ríkì fúlàní ó tó sakitiyan tó ṣe wàhálà lórí bí wọ́n ṣe gbà wá lẹ̀ nígbà tó wọn ó dé bẹ́ẹ̀ bàbá wa sẹ́ríkì o ẹ mọ̀ ṣe wa o nínú àwọn tó jí gbé ọba ní sitiruumu sẹ́ríkì àpò tí wọ́n fi gbówó lọ ara ẹ̀ rèé ọba táwọn iléeṣẹ́ ọlọ́pàá lólobó wọ́n bá dé wọ́n bá kó wọn. sẹ́ríkì fúlàní ìjẹ̀bú òde ó sì ti lò 35 years níbẹ̀. muhammadu abdullahi ló ń jẹ́ ọmọ rẹ̀ bà láti iná pápá bora òun ṣẹ̀ṣẹ̀ dé lórí ẹ̀sùn ìjínigbé ní ọdún 5 lọ́lọ́ lọ́gbà ẹ̀wọ̀n. àwọn fúlàní tẹ́mọ̀ tí wọ́n wà tẹ́bá wá dọ́dọ̀ wọn àwa ti wà ń bí ti pẹ́ o màálù là ń dà fúlàní àjẹ́ndà kan náà wọ́n ní fúlàní àjẹ́ndà náà ní láti pa wá láti gbalẹ̀ wa. over 20,000 camps àgọ́ 20,000 ní fúlàní ní káàkiri gbogbo ilẹ̀ yorùbá láti kwara dé kogi dé delta dé benin ní edo bẹ́ẹ̀ sì láwọn káàmpù yẹn káàkiri nu a sì ń pariwo ẹ sì ṣe bí ìpẹ́ ẹ̀sùn àwọn ìjọba agbámọ̀tẹ́kùn kalẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tẹkinọ́lọ́jì nǹkan torí inú igbó la ṣe gbámọ̀tẹ́kùn kalẹ̀ àárín ìlú lẹ kámọ̀tẹ́kùn sí ẹ wò gbá mo fi máa ń pariwo tá a bá ń lọ fún program tá à ń travel pé èmi ò rámọ̀tẹ́kùn o èyí rámọ̀tẹ́kùn o olúwẹ̀ ọ̀yá jókòó nílé ìjọ mo ti lè lọ fún gbogbo àwọn ìlú sí ìlú tá a ti lọ máa ń gbọ́ ẹ ṣé gan ẹ̀yin tẹ̀ fún wa ní gift lórí TikTok ìjọ wo mo ti lè lọ mọ́ láwọn ìlú sí ìlú tá a ti lọ mọ́ ṣiṣẹ́ ìwádìí ìjọ wo mo ti lè lọ mọ́ ẹ dákun ṣé bá ṣe máa báyé lọ ni ìwà ń burú sí i ń bàjẹ́ sí lójoojúmọ́ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ já sí ojú òpè láwa tá a wà lórí Facebook tá a bá fẹ́ dá ṣètò ẹ já pè sórí 08023687432 àwa tá a wà lórí TikTok ẹ jẹ́ ká máa gbé wa sókè tá a bá fẹ́ dá ṣètò àwa tá a wà lórí TikTok ká máa gbé wa sókè àwa tá a wà lórí Facebook 08023687432 iná la fi dá sí ètò ẹ ti wọlé o ẹ bá wa gbóhùn sókè o ẹ já máa mútu máìkì wa o Abíóyè Ahmed ṣe wà ń bẹ̀. mo wà ń bẹ̀ bàbá. ọyẹ bá wa gbóhùn sókè o. a dúpẹ́ lọ́wọ́ yín sà fún ìrànlọ́wọ́ tẹ́ ń ṣe fúnlẹ̀ Yorùbá sà. Ọlọ́run ọba ní ká dúpẹ́ fún o. mo wà náà fọ́lúwà yín sà. so mo máa ń gbádùn yín dáadáa. ẹ ṣé gan ni. ẹ sì bá wa fọwọ́ kun náà ẹ sì bá wa put more effort ẹ má bẹ̀rù anybody ẹ ṣe bó ṣe wù yín sà. Ọlọ́run nìkan la ṣe bẹ̀rù Ọlọ́run nìkan la lè ẹ tó bá ti bẹ̀rù. wà lẹ́yìn Yorùbá la wà lẹ́yìn rẹ̀ olórí burúkú ni gbogbo àwọn Fúlàní ọ̀sà. ọmọ rẹ wo ní bẹ́ẹ̀nù bá. ara àwọn ọmọ ẹ̀yìn Ìgbòho ló sọ̀rọ̀ Kwara lèmi ti ń bá yín sọ̀rọ̀. ẹ ṣé gan ni. a sì padà gba gbogbo ẹ̀ padà lọ́wọ́ wọn. pẹ̀lú àṣẹ Ọlọ́run. ara ẹ̀yin àgbààgbà tá ń wá kó tó lè sọ̀rọ̀ jáde ní sà. ẹ ṣé gan ni. yàtọ̀ fáwọn àgbàlagbà tán lọ ń gba nùnù gba fúra. àwọn oúnjẹ kújẹ abẹ̀kẹ́ kúdìkúdì. ayé yín ò dá bàbá mo sì máa ń gbádùn àwọn ìtàn yín tẹ́ máa ń pa everything gbogbo ìlọsíwájú ilẹ̀ Yorùbá tó yẹ pé everything máa ń sá. ẹ ṣé pọ̀. ẹ jọba gbárùkù ti Sunday Igboho náà. ojú òní tí wà ojú òní tí Ìgbòho lágbára Ọlọ́run ojú òní tí Ìgbòho ojúṣe àwọn ọmọ Yorùbá ni ọ̀rọ̀ owó kọ́ sẹ́ríkè sọ̀rọ̀ owó ọ̀rọ̀ ìfẹ́ ilẹ̀ Yorùbá ni arẹ́nìkan tó dìde iṣẹ́ tọ́lọ́ ń gbé légbòho lọ́wọ́ ta lórúkọ rẹ̀ ń dẹ́rù bà Fúlàní nílẹ̀ Yorùbá lónìí bákìràkìtà Ìgbòho ní jẹ́ bẹ́ẹ̀. yàtọ̀ fún àwọn tó ń tì wọ́n jáde kọ́ wọn bú Sunday Igboho àmọ́ ogun wọn. ẹ jẹ́ wọ́n máa bu sí èbúso ni ẹ jẹ́ wọ́n bú Tinubu tó jó lórí ìwà sóòkì wá ní èbú tí wọ́n bú gbòó. bàbá wa Tinubu náà ọmọ ọkọ ni ká ní gbogbo àwọn president ta ni ó jẹ́ ọmọ ọkọ bíi Tinubu báyìí ní àní ní sọ̀rọ̀ tó báyìí. èmi ìgbà táwọn sọ ń gbà yẹn pé ọ̀ẹ́sẹ̀ yé wọn ìgbà táwọn ń pariwo pé Tinubu pé ìfẹ́ ilẹ̀ Yorùbá ní bẹ ló kàn àyà ṣèbọ̀ ọ̀ẹ́sẹ̀ yé wọn
bó ṣe rí nù sà. Àtíkù àwọlé ń gbà ní ti wá bá wa. Bẹ́ẹ̀ sà, ẹ ṣeun sà. Ẹ ṣé gan ni o, ẹ ṣé Ọlọ́run pọ̀. máa fún yín ṣe sà. Àṣẹ o. Ọlọ́run máa fún yín ṣe Ọlọ́run. Àṣẹ Ọlọ́run o. máa fún yín ṣe sà. Àṣẹ o. Ọya o, akéde Olódùmarè bá wa gbóhùn sókè. Ẹ sà, ẹ kúrò lẹ́ sà. Ẹ máa kú dédé àsìkò yìí. Ẹ kú ètò sà. Ètò ni o. Ẹ sà, mi máa ń gbádùn ètò yín dáadáa. Ẹ ṣé gan ni. Àti pé inú mi tún wá dùn pé ẹ jẹ́ alátìlẹ́yìn olóyè Sunday Igboho. Ṣọ̀wọ́n gbogbo tán bá wà gbogbo àjẹ́ńdà wọn fúnlẹ̀ Yorùbá Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe fún wọn, kó túṣe fún wọn, gbogbo àwọn tí wọ́n jọ máa gbárùkù ti iṣẹ́ náà tán fẹ́ ṣe nílẹ̀ Yorùbá. Inú mi dùn púpọ̀ pé Yorùbá pé a fẹ́ tẹ̀lé òótọ́ ní àsìkò yìí. Àwọn tí tó bá dẹ̀ fẹ́ fi pé báwọn ṣe fẹ́ máa live life ni pé káwọn máa gbà bọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá, àtúbọ̀tán wọn ló máa bàjẹ́ sí. Ìran Yorùbá máa ga sí ni, máa ga sí, máa pọ̀ sí ni. Yorùbá dùn láṣà, ó dùn ní gbogbo nǹkan. Bàbá ti máa ń gbọ́ tán bí àwọn baba ńlá wa ṣe ṣẹ̀ wá báyìí, inú mi máa ń dùn ni, because máa ń rí àwọn agbára, máa ń rí àwọn nǹkan tó powerful jáde nínú ẹ̀. Ó máa ń wà reasonable lọ́pọlọ ẹ mọ̀. So iṣẹ́ tẹ̀ ń ṣe yìí Ọlọ́run máa ràn yín lọ́wọ́ sà. Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe. Èmi kàn fẹ́ appreciate pé èmi o bàbá olóyè Sunday Igboho, mo fẹ́ kí Ọlọ́run àwọn olùmọ̀lẹ́ bá wa tì wọ́n lẹ́yìn dáadáa, wọ́n dúró tì wọ́n kó dẹ̀ ju wọn ṣe. Àmín. Á dẹ̀ rọrùn fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Gbogbo ògo wa la máa rí gbà padà pẹ̀lú ògo Ọlọ́run. Ọlá àwọn olónílẹ̀, ọlá Ọlọ́run Olódùmarè. So ẹ ṣé sà. Ẹ ṣé gan ni. Ẹ ṣé pọ̀. Ọya Sàká Sodiq bá wa gbóhùn sókè o Sàká. Ẹ kúrò lẹ́ o. Inú ẹ̀yin kọ́ Sàká Sodiq ló kàn ẹ ṣe sùúrù ó bá kàn yín á pè é. Sàká Sodiq bá wa gbóhùn sókè. Ṣé wà ń bẹ̀ Sàká Sodiq? Tí wọ́n bá ti sí ń bẹ̀ sọ́nsà yẹn bá wa gbóhùn sókè. Táwọn náà sì ń bẹ̀. Ẹ kú àbọ̀. Ẹ kú ètò. Ọlọ́run ló lè tó. Ẹ sà. Ẹ mà ṣe gan fún gbogbo bẹ́ẹ̀ ṣe bá wa ń gbárùkù ti ọ̀rọ̀ Yorùbá yìí. Ọlọ́run máa ní padà lẹ́yìn ẹ̀yin náà. Iṣẹ́ gbogbo wa ni. Iṣẹ́ gbogbo wa ni, ojúṣe wa ni. Túláàsì ni kì í ṣe pé wọ́n ń bẹ̀bẹ̀ fún yẹn. Bíkọ́ tí wá ti ta, tí wá ti ra, ọṣẹ́ láti ṣe wá nílẹ̀ Yorùbá. Ẹ bá mọ̀ wẹjú lẹ́rù ń bá. Àti ìmọ̀ nǹkan kan o. Àìmọ̀ nǹkan kan. Ṣé rí gbogbo tí wọ́n ń ṣe yìí? Tí ẹ bá ṣe pé ká dẹ̀ fọwọ́sowọ́pọ̀ ó gba àwọn àtọ̀ wa nílẹ̀ Yorùbá. Àwọn kan ní ń ya fíìmù ni ọ̀dà èmi tẹ̀ ti fún Ìgbòho ní yóò bínú àtọ̀ Sunday Igboho lèmi ọmọ pè é. Fíìmù tó ń yà ẹ jẹ́ gbogbo wọ́n bá wò ó, ẹ jẹ́ káwa náà kópa nù rẹ̀ ó ti dá ẹgbọ́n sókè. Ẹ sà, nǹkan tí mo rí lórí ọ̀rọ̀ yìí pé ta ló tó pariwo? Nǹkan tí mo rí lórí ọ̀rọ̀ náà ni pé a ṣáà máa dúpẹ́, ilẹ̀ Yorùbá ṣáà máa dúpẹ́ pé Ọlọ́run fún wa ní ọmọ rere lásìkò ìgbà tó yẹ ní kí Yorùbá máa kígbe. Bẹ́ẹ̀ni. Tí ò bá jẹ́ pé Ọlọ́run fún wa lọ́mọ rere ni àbá máa kígbe. Irú èwò yìí sìn àní mọ̀bí ta fẹ́ yà sí. Bẹ́ẹ̀ni. Ìgbò tí gbogbo wọn pariwo yìí. Ọ̀rọ̀ Ìgbòho nígbà tí wọ́n fi sọ pé tí wọ́n fi lé Ìgbòho kúrò nílé ńgbà yẹn. Ọ̀rọ̀ Ìgbòho pàpà wà lára ẹ̀kọ́ tó yẹ kí bàbá Tinubu ṣe president orílẹ̀-èdè. Wọn ọ̀rẹ́dì àti fẹ́ gbé fẹ́nìbọ̀dì ní gbogbo gbà yẹn. Àwọn pípù yẹn gan àwọn Fúlàní dáńsọ wọn ọ̀rẹ́dì àti fẹ́ gbé fẹ́nì kọ̀ọ̀kan. Orí igbe táwọn gan ké ń gbà yẹn ó wà lára gbogbo kan táwọn gan fi pàpà débi tí wọ́n lọ yìí.
so inú mi dẹ̀ dùn pé bàbá Tinubu náà débẹ̀ ó dẹ̀ tún mọ̀ọ́re fún Yorùbá ìgbà tí Buhari wà ń bẹ̀ a ní tòtòrí pé ó jẹ́ Fúlàní a ní gbogbo kan tá a ní ìjà a ní kò fún wa ok ọmọ wa wà ń bẹ̀ ó wá yànda èrò ẹkùn fún wa ẹ tún bẹ̀rẹ̀ ogun ẹ tún bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ẹ tún ṣe gbogbo ẹ̀ lóòótọ́ tí Ìgbòho bá ṣe nǹkan àwa ọmọ Yorùbá mọ̀ pé Ìgbòho ṣe nǹkan fún wa táwọn ọlọ́pàá òkè déédéé dìbọ́ǹkì nǹkan tí gómìnà wọn bá sọ fún wọn tó bá fọ́ sínú wọn làwọn ń tẹ̀lé wọ́n mọ bí gómìnà wọn pẹ̀lú ará ìlú làwọn ọlọ́pàá wọ̀nyẹn fi ń dìbọ́ǹkì gbogbo kìíní wọ̀nyẹn kì í ṣe títorí Ìgbòho ṣùgbọ́n àwa tó jọmọ ìlú a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so ìbá wa jẹ́ bàbá oníbàbá tó fi ra ẹ̀ sílẹ̀ ẹ̀gbọ́n mi ò dìde èmi ò dẹ̀ dìde nǹkan tí mo lè máa fi fún ní sọ́pọ́tì ni pé kí n fi ẹnu mi sọ̀rọ̀ tó dáa kí n tó máa fi yìn tó bá yẹ pàdúrà ni mo mọ̀ ọ́ gbà kí n tó máa fi tì lẹ́yìn iṣẹ́ tí gbogbo àwọn tó ń bu yẹn iṣẹ́ tí gbogbo wọn lè ṣe ni ókè ẹlòmíín sìn bàbá yà jí láàárọ̀ kùtùkùtù tó jẹ́ ọ̀dọ́ bíi Sunday Igboho ìlú olókùnkúrò rẹ̀ ti bá ẹlòmíín agbé báàgì sẹ́gbẹ̀ẹ́ a máa wá àwọn obìnrin olóṣó káàkiri ó wá yà mí lẹ́nu gbogbo pàfọ́másìsì tí Igboho jáde tó pàfọ́ọ̀mù ìwọ wá jáde ó wá bẹ̀rẹ̀ sí ṣẹnu wátawàta sí Igboho náà táde mọ̀ pé cross bag ní bàbá tiẹ̀ máa ń gbé sọ́rùn káàkiri gbogbo ìgboro tí ẹ rí bórí ẹni yẹn ò pé ṣá. bẹ́ẹ̀ni. so now gbogbo àwọn tí wọ́n ti gbé gbogbo ẹnikẹ́ni tó bá ti dìde nílẹ̀ Yorùbá ẹnikẹ́ni tó bá wù kó jẹ́ àti baálẹ̀ tó ń tagbó táwọn ọmọ ẹ̀ tó gógóró gbogbo ẹnikẹ́ni tó léwu tó bá ń takò Ìgbòho gbogbo àwọn tó ti pa èèyàn wọn gbogbo ẹ̀jẹ̀ wọn tó ń ké lọ́rùn yẹn orí gbogbo wọn ló ti máa ké o. àṣẹ. ẹ̀jẹ̀ yẹn máa bí gbogbo wọn pátápátá. àṣẹ. ẹ̀jẹ̀ yẹn máa bí wọn o torí pé ìkọ̀kan tó wá wà ẹnìkan wà náà tó yẹ pé òun náà ti gbìyànjú kì í ṣe ẹni àrífín ṣùgbọ́n bí mo ṣe wá ń wò ó òun ló jẹ́ kún ẹni yẹn náà tún wà ó tún wá fẹ́ jẹ́ kí wọ́n tún rí ẹni yẹn fín ṣùgbọ́n mo wá wò ó pé ẹni yẹn ló fẹ́ fà á ṣẹgẹ́tì mi kò sígbà tí màá máa sọ̀rọ̀ tí mi ní sọ̀rọ̀ Ìbà Gani Adams kí Ìbà Gani Adams kó jọ ó torí Ọlọ́run èèyàn tí mo mọ̀ dáadáa ni ó jù mí lọ lọ́jọ́ orí o àbúrò làwa jẹ́ sí aṣọ ọmọ fún èmi máa bẹ̀ ẹ́ ó jọ kó pe gbogbo àwọn OPC pátápátá tó bá ti jẹ́ OPC tiẹ̀ jẹ́wọ́n fún OPC oríṣiríṣi ló wà gbogbo OPC oríṣiríṣi tó wà yẹn ṣùgbọ́n gbogbo wọn sọ̀pọ̀tì Ìgbòho ṣẹ̀gẹ́tì ṣe wá ṣe nítorí pé táwọn yẹn sọ̀pọ̀tì Ìgbòho ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí o torí pé kì í ṣe ní àrífín irú òun yẹn gan tó bá bu inú àìrú àwa wọn yóò lè dùn torí pé mo ń wo àwọn kan tó jẹ́ pé wọ́n ń gbé lógo ẹ̀ tí wọ́n fi ń búyàn ṣé wọ́n pé OPC tó pọ̀ òun OPC pọ̀ kò dẹ̀ lè mojú àwọn ọmọ tó wà lábẹ́ ẹ̀ tán ẹ jọ̀ọ́ ó yẹ ní kó ń jáde tó bá ti rán àwọn ọmọ OPC yẹn níṣẹ́ ni o tó bá ti rán wọn níṣẹ́. ẹ rí i pé mo fi yín lára balẹ̀ dáadáa kẹsàn-án ṣe rí ẹ fún kálukú lẹ́kọ̀ọ́ máa tí ojúṣe tiwa ni ẹja gbajúmọ̀ wọ́n ń búgbò o wọ́n ń ṣe gbá kan kí Ààrẹ Ọ̀nà Kakanfò jáde sọ̀rọ̀ ìjó lẹ́tìrí ká Ààrẹ Ọ̀nà Kakanfò jáde sọ̀rọ̀ ń parú ẹ̀ ní ìgbà táwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò jáde lọ́jọ́ sí tẹ́ ń gbá fọ̀ṣẹ́ tí wọ́n ń ṣépè fún mi ìbá Ààrẹ Ọ̀nà Kakanfò náà gbàpà jáde tó tún kí wọn lẹ́yìn ní ṣèbáwá ẹ̀ náà ládìrò kò mọ́ wọn lọ́wọ́ lónìí ẹ wo ẹgbẹ́ ẹ mẹ́nu kò bí ìyẹn ẹ já wọ́rọ̀ mi sọ ẹ ṣe gan ni Abdulwasiu ẹ bá wa gbóhùn sókè Abdulwasiu ẹ bá wa gbóhùn sókè. Bàbá ẹ kú iṣẹ́ ìlú. iṣẹ́ ìlú ni. Elédùmarè á túbọ̀ gbé wa ní ọwọ́ sókè á sì borí gbogbo àjògùn nílẹ̀ yìí. àṣẹ o. ọ̀rọ̀ tèmi ò fi bẹ́ẹ̀ pọ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọdé à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà náà ni níbi tí ìlú yìí ń lọ yìí ó ti tojú sú gbogbo èèyàn ṣùgbọ́n nǹkan kan ló ń kọ èmi lóminú láti bí ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ti ń ṣẹlẹ̀ pàápàá nígbà tí ìṣẹ̀lẹ̀ tí Ògbómọ̀ṣọ́ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ tí wọ́n ń pariwo káàkiri lọ́tùn lósì títí di àsìkò yìí ká bá wò ká wo iye ọjọ́
tí wọ́n ní wọ́n jí gbé ó ti lé lóṣù kan ó ti ń lóṣù kan àbọ̀ báyìí. àwa ń dúró lórí wípé ìjọba ò fún wa ní ọ̀dà ìjọba ò fún wa ní ọ̀dà. so èmi sì lérò pé nílẹ̀ Yorùbá jẹ́ ìran kan tó lágbára púpọ̀. A ní àwọn irúnmọlẹ̀. ẹ gbàgbé pọ̀rọ̀ rúnmọlẹ̀ ẹ gbàgbé pọ̀rọ̀ rúnmọlẹ̀ ẹ mọ̀ nípa ọ̀rọ̀ ogun jíjà irúnmọlẹ̀ sójú ogun wọn ti máa gbé gbogbo téèyàn ọba pé èèyàn ó ti pè ń lé àwọn bàbá wa nígbà tí ọ̀rọ̀ pa jagun dé a ti lo ìgbà kan rí tó ṣe pé igi kùmọ̀ la fi ń jagi la fi ń ja ogun nígbà ọ̀ya irin dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àdá wọ́n ń ṣe ọ̀kọ̀ wọ́n fi ń ja ogun wọ́n ń ṣe idà nígbà táwọn òyìnbó tún kó bọ dé àwọn tó níbọn wọ́n ń ṣẹ́gun àwọn tí ò níbọn ìbọn tí àwọn ìjẹ̀bú kó wá ni wọ́n fi ṣẹ́gun àwọn Òwu nígbà ọ̀ya ojú tún ń là sí i ó ní pé gbogbo èèyàn ló náà ra ìbọn láti fi jagun wọ́n gbà pé ẹ̀bẹ̀ tó bá súnmọ́ lọ́wọ́ sàládà tí wọ́n ń gbádà bọ̀ tó ti yìnbọn mọ́ látọ̀ọ̀kan so tẹkinọ́lọ́jì ni ẹ bá rò pé irúnmọlẹ̀ kan láàfin jagun irúnmọlẹ̀ yìí jagun o ẹ gbàgbé ẹ̀yàn ẹgbọ́n òsókè. ó dà tàbá wá ní ká gbàgbé gbogbo apá abẹ láti ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ sá èmi ò rò wípé mo tí ì rí ọba aláyé kankan nílẹ̀ Yorùbá yìí tó ti jáde bóyá wọ́n ti ẹ̀ bá ìjọba sọ̀rọ̀ pé ẹ jọ ìjọba ẹ bá wa gbé gbèsè wọ́n bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ pọ̀ fọ́gà àwẹ̀ tí ń fún wọn lówó oṣù àní bàbá wa láàfin Ọ̀yọ́ kú bàbá yèyé wọn ò fún wọn lówó oṣù láti yejọ́ yìí ààfin tó yẹ kí wọ́n tó ṣe wọn ò tó ṣe wọn láwọn ń já Olúbàdàn gan wọn fẹ́ yọ Olúbàdàn á pé wọ́n dẹ̀ lọ́ọ́ dẹ̀wọ̀n ní wọn bá ti declare state of emergency nìbàdàn ẹ rí i pé mo ọ̀rá ń sọ jẹ́jẹ́ ni tọ́rọ́rọ̀ alùpùpù ní olóòjò bẹ̀rẹ̀ mí lérò olóòjò mi lérò ẹ máa bọ́rọ̀ yín bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tẹ́yìn ọ̀mọ̀. òjijì bá ń dúpọ̀ ní oko dúró tìfura báyìí. ẹ jẹ́ ká ẹ ti wọlé ẹ jẹ́ káwọn tó ń sọ̀rọ̀ lá ẹ máa tó kàn yín ẹ máa bọ́rọ̀ yín bọ̀. èmi ò wá mọ àmọ́ orin tí a kọ sí gbẹ̀dú mọ́ báyìí o àfi kí olùdókòwò lè túbọ̀ ràn wá lọ́wọ́ o. àwa yíyan ni ẹja akọ àwa yíyan sí gbẹ̀dú. Ọlọ́run á túbọ̀ bá wa kún bàbá wa Ìgbòho lọ́wọ́. àṣẹ o olórí inú àṣẹ o torí ìgbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ lọ́jọ́ sí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí ààrẹ òpìtàn kí lọ́nà àbáyọ mo ní kò sí kí lọ́nà àbáyọ mo ní kò sí tèmi mọ̀ pé àwọn alábọ̀dé àtàlábòsí àwọn aṣíwájú wa sẹ́rí Yorùbá tẹ́ bá ní olórí ire tẹ́ bá ní olórí ibú àwọn èèyàn ọmọ túmọ̀ rẹ̀ ìtumọ̀ olórí ire ni good leader ìtumọ̀ olórí ibú ni bad leader àwọn èèyàn wá rò pé bóyá èèyàn kan tó yẹn dojúkọ olórí ni leader ire ni kí nǹkan dá nǹkan tó burú ni kí nǹkan bàjẹ́ à ń ní àwọn olórí ibú láwọn aṣíwájú wa láwọn olórí wa ìnìṣòro tá a ní. ó dà ẹ máa bí tó bọ̀. àwọn náà bá bà á dúró agbẹ́yìn orí ìpínlẹ̀ sọ fún wa àdúró. ẹ ṣàtìká sọ̀rọ̀ lọ sà. ìwọ kò tí ì kàn yín Adéọlá àwọn ni wọ́n sọ̀rọ̀ báyìí. mo dúpẹ́ sà ẹ kú ètò sà. Ọlọ́run ló lè tó rẹ Ọlọ́run ní tó àṣẹ o. bí o kàn fẹ́ fún wa ní sìnárìò kan mo fẹ́ rán wa létí nǹkan kan. èwo ní jẹ́ sìnárò èmi ọmọ ẹ̀gbọ́n Chinese ìmọ̀ ẹ̀gbọ́n espayo. Yorùbá náà kò sọ. èwo ní jẹ́ sìnárò. ẹ gbọ́ sà ní àwọn ọdún kan sẹ́yìn tá a bá ń lọ láti Abẹ́òkúta sí Ṣakí àwọn Fúlàní máa ń dáná. ó ti gba àwọn bòròró. bẹ́ẹ̀ ni sà àwọn tó ń lọ rẹ̀ tó gbé mọ́mì tèmi èlùbọ́ ló ń tà nígbà tí wọ́n yẹ àwọn ìlú wa pọ̀ra wọn pọ̀ wọ́n wá pa àwọn bàbá yẹn fìjìláńtẹ́ wọ́n wá kó wọn sọ́nà kẹ́ tó dé igbó ọ̀rà tẹ́ máa fi dé Ṣakí ẹ̀ pààyàn bàbá yẹn lọ́nà ọlọ́dẹ bá ṣẹ́gun yẹn. ìyẹn ló ń bà mí lọ́kàn jẹ́ pé kí ni àwọn káńsù wa ń ṣe kí ni àwọn káńsù wèrè ká ní. àwọn wọlé ń pè ní káńsù ṣé kí ni oògùn tá a máa ń lò kápsúlù tá a máa ń lò èwo lẹ̀ ń pè ní kápsù. ẹ ṣe sùn sà. nígbà tí nǹkan ọba yé mi èbó lẹ́yìn sọ Yorùbá lèmi ń sọ. àwọn bàbá fìjìláńtẹ́ yìí kí ló dáa pé wọ́n padà ká fún wọn lóhùn jẹ́jẹ́ díẹ̀díẹ̀
àti ká jí owó kó lókè. àláwọn wo lẹ̀ ń pè ń káńsù tẹ́lẹ̀ kí làwọn káńsù ń ṣe àwọn wo ní ń jẹ́ káńsù ìlú wo ní ń jẹ́ káńsù. ó yé mi sà ẹgbẹ́ lábẹ́ ẹgbẹ́ nǹkan ọ̀dún sọ lọ ní ọdún náà lọ́hùn. ok ẹ sọ̀rọ̀ ní ìsìn èbó tẹ́ ẹ sọ káńsù yẹn kò yá wa tó bá yé wa ní ìsìn á lè sọ tá a mọ̀ nípa rẹ̀ ẹ sọ. àwọn ìjọba àbílẹ̀ sẹ́rí tí ìjọba àbílẹ̀ tẹ́ ẹ sọ Ṣèyí Mákindé ni ẹ mú Ṣèyí Mákindé ni ẹ mú kò fún wọn lówó Ṣèyí Mákindé ni ẹ mú kò wọ́ lọ́wọ́ àwọn ìjọba àbílẹ̀ agbẹ́tọ̀ oníjọba àbílẹ̀ ni ẹ béèrè lọ́wọ́ Ṣèyí Mákindé ẹ lówó àwọn ìjọba àbílẹ̀ dà kí ni wọ́n fi ń ṣe. ilé ìbílẹ̀ ń sọ ọba bí ṣe ń ka yín lálẹ́ kẹ́mi èyí lẹ sọ pé kí làwọn kápsù wa ṣe àwọn kápsù wa wọn ò rówó àwọn kápsù wa ò rówó ìlẹ́sẹ̀ sùúrù àwọn ìlẹ́sẹ̀ sùúrù àwọn kápsù wa ò rówó ẹ wá ní ìṣe sùúrù